ẹ jẹ́ ká mọ̀ kí ẹ̀yin alára wa pé ẹ káàbọ̀ padà o bẹ́ẹ̀ tó ṣe ń darapọ̀ mọ́ lórí ètò yín ètò Ojú Abẹ́ fún tòní. Ètò òṣèlú ti tún bẹ̀rẹ̀. Ó ti ń gbéra sọ. Ó ti gbìnà yá. Àwọn tí ó díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ti ń farahàn. Ilé ẹgbẹ́ òṣèlú ti ń bẹ lóde wọn ò tí ì jẹ́ tẹnu wọn tán. Àwọn náà ti ń jìjàdù míì. Torí pé ọdún 2025 la ṣe wà 2027 ní election sì máa wáyé. Lílé tó túmọ̀ sí pé wọ́n ẹ̀ṣẹ̀ lò làjí ní ọdún mẹ́rin. Wọ́n ti ń fọkàn sí nǹkan míì tán fẹ́ jẹ. Ibẹ̀ kọ́ ni mo ń lọ. Ibi tá à ń lọ lénìí ni ọ̀rọ̀ tí Alhaji Atiku Abubakar ẹni tó ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tó fi ìta ìpè ọ̀dà bẹni pé àwọn èèyàn kan sí òun gbọ́ o òun ò fẹ́ kan sọ rí o pé òun ò díje mọ́ tàbí bóyá òun ó yẹ̀bá fún ẹnìkan láti díje gbogbo gbà ló ń wà lójú ọpọ́n òun sì tán láti díje kí ló bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni mo kí ara ilé ẹ̀kan sí o Alhaji Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ nígbà kan rí olùdíje ni o inú ètò ìdìbò gbogbo ọdún 2023 lẹ́nu lọ́lọ́ yìí ó lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Hausa BBC wọ́n tún ṣe ẹ̀dá rẹ̀ lédè ìbò ibẹ̀ ni wọ́n ti ṣe ọ̀rọ̀ ẹ̀ gbọ́ n tó ń sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ni pé àwọn ọ̀dọ́ láǹfààní láti díje dupò àtàwọn míì tí orí bá wá bá wọn ṣe o tó bá jàn náà jáwé olúborí nínú òdìbò kọ̀mẹ́sì Ọ̀yọ́ lálàáfíà ó tẹ̀ ń lọ́rùn ṣùgbọ́n àwọn kan wá tún lọ mọ́ pé ó ti sọ pé òun fẹ́ sinmi òun fẹ́ rọrùn kún òun fẹ́ fàyè lè fáwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ Paul Ibe eléyìí tó fi léde pé Atiku òfìgbà kan sọrú ẹ̀ o lóòótọ́ ọ̀rọ̀ sí ni sẹ́rí òṣèlú àwọn tí mo lọ́rọ̀ mọ́ lọ́rùn torí pé Paul Ibe ó ń dìbọ́ǹkì rúmọ̀ ilé ìtàn kan gbé jáde tán rúmọ̀ pẹ̀lá ń gbé jáde àwọn obedient ni wọ́n ń dáhùn ó túmọ̀ sí pé àwọn obedient ni wọ́n ń fabricate irọ́ láti fi irọ́ wádìí òótọ́. Gbogbo àwọn eléyìí ò ṣàpèjúwe Peter Obi gẹ́gẹ́ bí olóṣèlú tàbá síwájú gidi tó nífọ̀ téèyàn lè fọkàn tán téèyàn lè tẹ̀lé tàbí tó ní àmúyẹ aṣíwájú kò fi rẹ̀ hàn bẹ́ẹ̀ rárá àti pàápàá jùlọ àwọn tí wọ́n pera wọn lóbídẹ́ǹt yìí tí wọ́n ń tẹ̀lé Peter Obi. Kò sẹ́ni ó dàgbà lójú wọn. pàápàá wọn ò fira wọn hàn gẹ́gẹ́ bí alátẹ̀lé gidi wọn ò kò sápẹ̀rẹ̀ kankan tán fi lè accommodate àwọn èèyàn míì sáàrin wọn pé tá a sọ pé ìṣesí àwọn èèyàn wù mí wọn fẹ́ darapọ̀ mọ́ nǹkan tán ṣe. àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni ẹkùnrin àwọn bẹ́ẹ̀ àwọn alárìífín tí ọmọ àgbàlagbà kò sẹ́ni náà nínú àgbà tí ń bẹ nínú Nàìjíríà tí wọ́n ti sọ̀rọ̀ gbà lórí rí kàkà àyàfẹ́ ẹni tí wọ́n sọ̀rọ̀ gbà lórí rí òun tó ti sòrodo tàbí dẹ́rù kan náà wọn tó bá dàgbà sí ń tẹ̀lé wọn tó ń gba gbogbo nǹkan tán bá ṣe tàbí tán bá sọ. now Peter Obi sọ̀rọ̀ kan ó ní bó bá dàsìkò ìdìbò kọ̀mẹ́sì Ọ̀yọ́ òun ti mọ Àtíkù Abubakar o tá a bá ní ká fojú inú wò ó àti Peter Obi àti Àtíkù Abubakar ọlọ́wọ́ ọ̀tún ọlọ́wọ́ àlàáfíà ló yẹ kí wọ́n jọ jẹ́ torí pé wọ́n ti jọ díje dupò ààrẹ àti gbákejì ààrẹ lábẹ́ àbúradà kan ṣoṣo n tó bá mẹ́rin tá a ti jọ díje dupò kan náà lábẹ́ àbúradà kan tá a rí gẹ́gẹ́ bí aṣíwájú ẹbí ẹni tá a bá gbà láṣíwájú là jẹ́ kó díje gẹ́gẹ́ bí ààrẹ káwọn sọ pé mo fẹ́ ṣe gbákejì ẹ̀ ẹni tá a fẹ́ kí wọ́n dárúkọ wa mọ́ tá a fẹ́ kájọ ṣiṣẹ́ kan náà papọ̀ táfojúsùn wa bára mu ńlájọ pé ọwọ́ adé yẹn bú lónìí ọwọ́ adé onídọ́là lónìí pé èmi ò lè dìbò kọ̀mẹ́sì Ọ̀yọ́ pẹ̀lú ẹni tí ó gbé dọ́là kalẹ̀ o ṣé wọ́n ní kó wọ́n mọ̀ ná dọ́là àbóhùn ní dọ́là tí ó ná eléyìí àwògede ń gbé ẹni tó sọ eléyìí ti túmọ̀ sí pé kò ní díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan náà pẹ̀lú Atiku Abubakar. bẹ́ẹ̀ ni mo kí ara lé lẹ́ẹ̀kan sí sẹ́rí Peter Obi ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ irọ́ pípa àti àdápa arọ́ tọrọ lọ́rùn ó sì jẹ́ ẹni tí máa ń ṣe aráàlú lọ́nà nínú olóṣèlú kankan tí ń bẹ Nàìjíríà lónìí tipátipá láàfin rí ìkan tó yàtọ̀ síra wọn. ìkan ògbé kan ni wọn. kò sí kankan wọn tó yàtọ̀ ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ò yàtọ̀ síra wọn nígbà kan bá fẹ́ máa bàkan jẹ́ torí káràlú kó lè rí àánú lọ́dọ̀ wọn ni wọ́n mọ̀ sọ pé ní ìjẹ́ báyìí nígbà tí Àtíkù Abubakar àti ẹnjọ́ díje dupò gẹ́gẹ́ nínú tíkẹ́ẹ̀tì kan ní ọdún 2019 tó ń jẹ́ gbàkejì rẹ̀ nígbà náà lọ́hùn tímọ́tímọ́ báyìí ní ẹjọ́ wa ọ̀gá ọmọ ṣẹ́ ni bó sì yẹ kó ṣe rí nu àìfi èrò sórí èrò àti ìfẹ́ ara wọn nítorí ẹ̀yà torí pé ẹ̀yà àgbò wọ́n nílò àti láàrẹ nígbà náà lọ́hùn sí ni Alhaji Atiku Abubakar ó jọ̀wọ́ máa lọ yọjú sí ilé ìgbóhùnsáfẹ́fẹ́ fún Peter Obi ibẹ̀ ni Peter Obi ti rà rẹ̀ pé
ó dà pé mo mọ̀ ní gbogbo àwọn àmúyẹ. tàbí páwọn èèyàn mọ̀ fẹ́ràn mi. wọ́n gba àwọn ọ̀rọ̀ mi gbọ́ àwọn ìdí àti mò ń gbé jáde ó ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ aráàlú nígbà náà lọ́hùn ńlòbí ló ti ra rẹ̀ pé òun tó dá bọ́ọ̀ta. àbùkù tó wà lára ẹ̀ àti tó wà lára àwọn ẹ̀yà Ìgbò ni pé wọn gbà wípé ẹni tí ó bá sọ̀gá ọkọ̀ sọmọṣẹ́. Ìgbò kankan ìríra wọn báyẹn o àti pé ọ̀rọ̀ pàwọn aláṣà rẹ̀ wọ́n á sì mọ̀ pé àtúntò àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ ní láti jẹ́ ẹni tó ṣe é fọkàn tán. àkọ́kọ́ nìyẹn. láti jẹ́ ẹni tó ní àkọyawọ́ tí ó dúró láti tẹ̀lé èèyàn. ẹlẹ́ẹ̀kejì nu ìkẹta ni wípé ìfọwọ́sowọ́pọ̀ la fi ṣòṣèlú. láti igun kìíní di igun kejì. akúkanjì kan ò lè dogun sẹ́. kì í ṣe pé ká fojú sọ́nà wípé àwọn èèyàn mi nìkan ẹ̀yà mi nìkan ẹ̀sìn mi nìkan ẹ̀sìn mi nìkan o nílò àwọn tí ẹ̀jọ́ ṣẹ̀sìn kan náà o nílò àwọn tí ẹ̀jọ́ ṣẹ̀yà kan náà torí pé àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí. bẹ́ẹ̀ ni gbogbo eléyìí nínú ni àwọn ẹ̀yà Ìgbò láwọn tí wọ́n bá tẹ́lẹ̀dùn bá fi ọgbọ́n jìnkí wọn kí wọ́n máa fi lè sọ́wọ́ sí wọ́n mọ̀ jẹun nígbà ọba kan àsìkò tí ọkàn ẹ̀yà Ìgbò nígbà ọba tásìkò àtìsú fúrọ́là ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lò lọ́wọ́ yìí àtòrípa jẹ́ Yorùbá ká máa fi sọ ipò àwọn èèyàn gúúsù ni èèyàn gúúsù yóò sì lo ọdún 8 rẹ̀ tán kíní ó tó padà bọ̀ sọ́dọ̀ àwọn èèyàn apá àríwá nígbà tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá lòdìdí ọdún 4 tó bá yẹ̀ bá kúrò ńbẹ̀ sẹ́gbẹ́ òṣèlú ẹni ò gbé kalẹ̀ ni àbámọ̀ Nàìjíríà ni ò ṣàtìlẹ́yìn fún kí ni ó jẹ́ kára gúúsù míì kó gbapò ọ̀hún ẹ má jẹ́ atanra wa jẹ ààrẹ tó wà lórípò tí wọ́n máa ń rí tí kúrò ńbẹ̀ nílẹ̀ Nàìjíríà ẹni àkọ́ni Goodluck Ebele Jonathan ó sì ní tó bí o bí kò sí pé àwọn apá àríwá. a sì tún lè sọ pé Goodluck Jonathan fínúfíndọ̀ yẹ̀bá ni. torí pé tó bá fẹ́ ṣe tìpátì kúùkù yóò dògùn dọdẹ àwọn tó yẹ kó ti gbé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá nígbà náà lọ́hùn tó fi ilẹ̀ ọ̀fọ̀mọ ẹyẹ sábẹ́ ń gbé kani ó fi ilẹ̀ bẹ́ẹ̀. alábòjútó ètò ìdìbò nígbà náà lọ́hùn ó fi ilẹ̀ bẹ́ẹ̀ mo jẹ́ kó ti mú àyípo padà dé bá n tó fa ipò títí ẹ̀ nígbà náà lọ́nu àti pé ó ti lò kọjá ọdún 4 ó ti kọ́kọ́ lo ìparí ọmọ Haúsá ọdún 2 ó lé tí ọdún rẹ̀ ti ń lé ní ọdún 6 ilé jẹ́ àwọn àríwísá pàríwá ń wò pé yóò jẹ́ àkọ́kọ́ tí ọkọ̀ jẹ lọ́dún 10 nípò ààrẹ láìsí pé lóto lógún mọ́. ó ń gbèrò láti lọ lọ́tẹ̀ náà àwọn èèyàn ń pè é ṣàkíyèsí pé kọ́ wà lọ. bí wọ́n ṣe ń ti ọmọ Goodluck Ebele Jonathan tó Jonathan ò jẹ́ tira rẹ̀ Jonathan gan nínú àwọn àsìkò tí ń fikùn olùkù tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ń jẹ́ káwọn mọ̀ pé ọ̀dàlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àti pé òun ti foríjì wọn o òun ti ń tẹ̀sọ̀ wájú títẹ̀ wájú ẹni pé kò jẹ́ jáde dípò òṣèlú kankan máa ń lórí torí pé kó torí àtìlẹ́yìn ibi tó ṣèlú ọ̀nà nípọn dé owó kọ́ ni òní o ìtẹ́wọ́gbà aráàlú kọ́ ni òní o ṣùgbọ́n ọ̀rọ̀ ètò ààbò orí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ètò ààbò ń ti bó tẹ́tẹ́ kọjá àgbà tí wọ́n ti ẹ̀ ń ó ti dogun dọdẹ báyìí. àti pé tá a bá wo ọmọ wíjú Goodluck Jonathan dáadáa ẹ rí gẹ́gẹ́ bí èèyàn tó ní ọ̀wọ̀ àti àpọ́nlé fúnra rẹ̀ tó sì nígbàgbọ́ wípé ìgbà tíjọba ń yọ ọmọlúwàbí ní kò lójú àgbo. ó sì ti kú lásìkò náà àwọn tóun tó bá tó padà dé àwọn òbídíẹ̀ǹtì èébú tí wọ́n ó bu wọn ò tí ì bọ́ ní ẹ̀kan lu ìrí tọ́bí padà sí ojú agbo òṣèlú pọ̀ torí pé. tó bá padà dé tó bá rọ́wọ́ mú yọ̀ dá o tó bá padà dé tó fìdí rẹmi wọn ò lè jẹ́ òtí ẹ̀ débi pé yóò fìdí rẹmi tẹ́ ẹ bá wo Peter Obi ń tẹ́ fi máa mọ ọ̀kánjúà àtọ́jú kòkòrò èèyàn ọ̀pọ̀ kò nídìí kí wọn ó pè lóko tẹ́ fi mọ̀ pé ọkọ̀ ti jẹ́ nu. rárá yóò fẹ́ gba tọwọ́ yín kò ní fẹ́ fi tọwọ́ ẹ̀ lẹ̀. bí símbù kan wọ́ tó ń déwọ́ mọ́ ni ó tún máa bù mí. ìkọ́ wà lẹ́nu ẹ̀ kò tí ì ní jẹ́ tán o. kò ní tí ì jẹ́ tuntun máa sáré bù mí. torí Peter Obi kò fi ẹgbẹ́ òṣèlú Labour Party lẹ̀ ó wà ní ADC ó sì ń bẹ ní PDP lẹ́ẹ̀kan náà ní bíbá ẹgbẹ́ òṣèlú mẹ́tẹ̀ẹ̀ta ilé ìsàpèjú gẹ́gẹ́ tí ìsadarí ire kí sẹ́ńtà lè tẹ̀lé kí sẹ́ńtà ní àwọn àmúyẹ. ẹ̀kọ́ tèmi rò pé ó yẹ kí Peter Obi kọ́ lára Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní pé kéèyàn láfojúsùn bíi ti ń lọ ó sì máa gbára nílẹ̀ kéèyàn wá máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ́ láti ilẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò dépò tó wà lérèfé kò í ṣe pórí lórí ẹ̀kọ́ ó ti ń gbìyànjú ó ti múra lẹ̀ láti bí 20 ọdún ó lé pẹ̀lú ìgbáradì sẹ́yìn tó bá jẹ́mi ní Peter Obi ìjókòó tí wọ́n kọ́kọ́ jókòó ni pé ẹ̀yàwó ní kí n bá lọ gangan kí n fà mọ́ra ẹ̀yà Hausa àti Fúlàní níbí àbí ẹ̀yà tó wà ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí torí pé ó nílò ẹ̀yà kan nínú ìpín mẹ́ta tá a pínra wá sí lóòótọ́ 6 la pínra wá sí o ṣùgbọ́n 6 nínú ìwé 3 lọ́kàn lórí pé àti pé 2 gan lọ́kàn àwọn tòkè ọya àtàwátàwà gúúsù ọ̀tán ìwọ wá ni yọ̀rọ̀ mi lọ́rùn tí ń bá tẹ̀lé àwọn yẹn ni yóò máa ṣiṣẹ́ tọ̀ kì í ṣe pé ọkàn déédéé máa bù ú síbí kan ti bí lábùkù gbogbo eléyìí kò lè fún àwọn ẹ̀yà Ìgbò láǹfààní láti dà rẹ̀ yàtọ̀ sí iṣẹ́ ìyanu Ọlọ́run ṣíṣe iṣẹ́ là á ṣiṣẹ́ o kò sí ẹ̀dá tí máa ń jẹ síbi tí ò ṣe sí
ó dàbí ẹni pé àyẹ̀bá lórí eléyìí náà á sẹ̀mí mu pẹ̀lú ògo Ọlọ́run tá a bá padà dé á tẹ̀síwájú Ojú Abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ kú kalẹ̀.